bá mi gẹ́ẹ̀tì black seed powder abatu sauda powder kó lọ pẹ̀lú cinnamon stick kó kúnná kó wá bá mi wá rose water pẹ̀lú omi zemzem níwọ̀nba rose water náà níwọ̀nba kó wá mix natural water omi lásán kó mix ẹ̀ pẹ̀lú ẹ̀ òun wá bá mi fi fọ odidi alukurian ṣé ẹ ti rí odidi alukurian èyí tá a ti hàn léléyìí bó ṣe máa fọ́ a máa kọ́ ẹ odidi alukurian ní ẹ ti rí 14 odidi alukurian ló fẹ́ hàn 14 ẹ̀ o lè bẹ̀ wá ojú ti là kí n ṣe pọ́wọ́ ni wọ́n máa fi fọ́ ẹ ti rí òun ní tó bá ti da omi sínú rọ́bà báyìí rọra bá mi ṣe kí ni máa já sí lẹ́yọ kọ̀ọ̀kan ó máa peel wá dẹ̀ rọ́ sínú ké báyìí ó ti yé so àwọn nǹkan tó máa fi fọ́ nìyẹn rose water àti mọ́ ìzẹ́mizẹ́m farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680 àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹni tí a fẹ́ kọ́ńtàtì wa lórí èyíkéyìí nínú ìpèníjà abẹ́fẹ́ ọ̀ǹtún ni àbí ayédáyàn láàmú ni àbúwà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ẹ gẹ́ẹ̀tì àwọn product wa lóríṣiríṣi adẹ̀ láwọn special package tá a máa ń ṣe product wa ní made in Indian packed in South Africa ẹ ti rí bẹ́ẹ̀ yẹn so àwa lọ́lọ́run fi kẹ́ o àbáyàn polówó ẹ o black seed oil virgin olive oil gbogbo nǹkan wọ̀nyẹn la ní bismillah ta'ala WhatsApp wa lórí +234 810 913 1425 odidi alukurani mẹ́rìnlá ló fẹ́ mu 14 alukurani ló fẹ́ mu rose water àti mọ́ ìzẹ́mzẹ́m ló máa mix natural water mọ́ ló máa fi fọ odidi alukurani àti fi hàn ẹ́ fún ìjákulẹ̀ fáàmù bọ́ odidi alukurani ẹ̀ tiri àti step ẹ̀ ó ti yẹ yín sí kò rọrùn òrùfù kankan òdẹ ní ṣé kí ni kò ní yin gẹ́ńbẹ̀ ó complete bó ṣe wà yìí bá a ṣe máa fọ ni mo ti sọ fún ẹ yẹn tó bá ti fọ odidi kan mix omi natural water kó pọ̀ díẹ̀ pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m pẹ̀lú rose water tá a fi hàn ẹ́ sí mix ẹ̀ papọ̀ kó fi fọ́ tó bá ti fi fọ́ ó lè rọ́ sínú ke kó jẹ́ mẹ́rìnlá kó jẹ́ 14 wọ́n wá máa mú powder tó ti lọ̀ black seed powder àti cinnamon stick tó ti lọ̀ papọ̀ yẹn tó ti kúnná òun ni wàá máa mú make sure pé ó mu ẹyọ kọ̀ọ̀kan every day kó mú fún 14 days iṣẹ́ wo ló ń ṣe wàá bọ́ sínú owó wàá bọ́ sínú ọlá oore tó rírí nínú ayé ẹ̀ bóyá o ti rọra ẹ pin ìgbéwèé kankan àbí wọ́n gbògo àbí ègún wà lórí èèyàn àbásàsí kan wọ́n lọ kàn mọ́gi wọ́n ṣe gíní kì í ṣe níwájú àlùkùránì tested and confirmed bí sí ní láì tààlà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o lè bẹ̀ wá fẹ́ ṣe ó ní ìnáwó ó máa ná ẹ lówó nídìí àlùkùránì tó dẹ̀ mọ̀ pé kò bọ́fẹ́ dé bá ṣe ń hàn yìí kò bọ́fẹ́ dé kì í ṣe pa ń jókòó hàn bó bá fẹ́ láàrin wákàtí kan wàá gẹ́ẹ̀tì 14 àlùkùránì lẹ́ẹ̀kan náà ó ti yé ń sìn so àwọn màtíríà lásọ yẹn so àṣàṣì wọn ṣàṣìyàn wọn ní kò ní déèyàn àbí wọn fẹ́ pààyàn àbí wọn fẹ́ ṣe kinní kan kò rájẹ jẹun kò rí lẹ́kọ́ ó wá ń lo òyìnbó ó ń wáwé ìgbélu ó ń rí ìjákulẹ̀ ó ń máa mú bọ́ lórí ọkọ lórí ìyàwó kò rí ohun ojú ọlọ́run bá fọmọ lọ mú àlùkùránì 14 pẹ̀lú bí mo ṣe ṣe àlàyé ẹ̀ yìí kó mú fún 14 days at least tó bá parí ẹyọ kan báyìí ó di àlùkùránì kan ó máa mú ilé ìtàn kílẹ̀ tó ṣùnà wàá dẹ̀ ṣe kí ni ìwà ṣe pa á má àlùkùránì ká mọtí ipa Al-Qur'ani ká máa jẹ nǹkan tó jẹ́ ìwọ̀ ká jẹran ẹlẹ́dẹ̀ ká jẹran ajá ká jẹran òkú wàá wà ní mímọ́ tó bá mú di Al-Qur'ani ni torí wa munazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin kí ló wá sọ wala yazidu zalimina illa khasara kò ní jẹ́ fẹ́ni tó bá fi nǹkan àbòsí kun àbòsí bíi pé ó mọtí ó mùmùkúmu àbò ń ṣe sìná àbò ń parọ́ àbò ń jalè kò ní jẹ́ fẹ́ni tó bá ń hùwàkíwà ẹ ti gẹ́tì ẹ̀ so tó bá lò ó dà tó lè fàwẹ̀ ṣe pé ó gbàwẹ̀ fún 14 days yẹn ó dẹ̀ ránfẹ́ ọ̀tún yẹn ṣínú ó mu ọ̀tún yẹn overnight ó lè ṣe bẹ́ẹ̀ tó o bá dẹ̀ fàwẹ̀ ṣe náà àníwà bọ́ sínú alá tested and confirmed ni gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run bá fọmọ tẹ ní challenges ẹ contact Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization lórí èyíké ìpèníjà tó bá òkò dojú kẹ̀dá ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ ọkùnrin tí ó lè pàfọ́ọ̀mù dáadáa ẹni tó wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́ ẹni táyé ń dà láàmú ńlá làkàlà ń forí kópa alátakùn jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun àwọn special package wà táwa máa ń ṣe àwọn special powder wà tá máa ń ṣe ètò àwẹ̀ wà tá fi yanjú kéèsì yín fún yín ètò sàárà wà tá fi yanjú kéèsì yín fún yín ètò àdúrà wà tá fi yanjú kéèsì yín fún yín àwọn halal powder wà tá fi yanjú kéèsì yín fún yín ẹ̀yin náà wò nísìn ṣé kíní ò wá wà halali black seed powder ní àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ tó wà halal tilka hududullah wa ma yuti illa wa rasulahu àwọn òní kọjá ẹnu àlà ọlọ́run àti ti ànábì àní kọjá ẹ̀ àní fìtọ̀fọ̀gbẹ́ fún yín àní seek refuge fún yín láti evil world bí isinillahi ta'ala
wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀. Má gbàgbé àti fi nǹkan sákàǹtì àwọn aláìní, ó wà very important. Account number ní fún àwọn aláìní 2044237680, First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization wa a nídìí ẹ̀yin èèyàn tọ́lọ́hún kẹ́ ẹ fi àjìtá wa lọ́rẹ ní organization wa àti umura aláwọn èèyàn tá máa fún àwa náà dẹ̀ nídìí ẹ̀ àdúrà wa gbà. Innal izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló ní o, Ìbẹ̀jú Lẹ́kì Lagos làwa.